wa ní lọrin láwọn àgbàfà tí wọ́n ti lọ wọ́n ní pé adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọba alikadiru ọba náà Òṣogbo ọ̀dára Òṣogbo òṣèwà àwájẹmọlé ìmọ̀lẹ́ yẹn wọ́n gbé àwọn àmàlẹ́ wọ́n ní ìmọ̀ wọ́n lè ìmọ̀lẹ́ náà ni wọ́n ló jẹ́ wọ́n lè lẹ̀sìn wọ́n fi lè bẹ́ẹ̀ ni kìí ṣe líle èdè Yorùbá ni Mali ni Mali torí ayé Mansa Musa of Mali òun ni Islam délẹ̀ Yorùbá Mansa Musa òun ni àwọn Mali ló mú Islam délẹ̀ Yorùbá ni wọ́n fi ń pè lẹ́sìn Mali ẹ̀sìn Mali tó wá láti Mali láàfin sọ wípé gbogbo ilẹ̀ tí ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn ọba ló níbẹ̀ ọba àjẹ́ kèfèrí kò bá jẹ́ Kristẹni kò bá jẹ́ abọrẹ̀ kò bá jẹ́ onífàlọ́ba òun ló nílẹ̀ ó ju ìmáàmù lọ nínú ìlú ó ju àfáà lọ nínú ìlú torí pé ilẹ̀ rẹ̀ ní mọ́sálásí dúró ilẹ̀ rẹ̀ ní ilé kéwú dúró ọba ló nílùú làwọn àfáà tá a bá ń bẹ ńlẹ̀ Yorùbá láàfi bí Islam ti ní a ṣe kárìn bá nàbí ti ṣe ń gbọ́ ó dé Madina